a rán mi sí kábíyèsí ìlú tí mo wà yìí ó ti pẹ́ díẹ̀ ọba tó wàjà kọ́lọ́n kó dẹlẹ̀ fún mo ń sọ̀rọ̀ ní rédíò ní ọjọ́ náà tí a ń pè ní Positive FM níbẹ̀ mo ti bá gbogbo Ondo State sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó Olúwa rán mi sí bàbá yẹn ẹ̀mí Ọlọ́run sọ pé mo gbọ́dọ̀ lọ́ba ni o mo wá sọ fún bàbá ọ̀run pé báwo ni mo ṣe máa rí Olúwa sọ pé òun ò fi ẹnìkan sí ìta abẹ yẹn dè mí tó máa wà níta ààfin yẹn pé tí n bá débẹ̀ máa bá ń bẹ̀ nígbà tí mo débẹ̀ mo dẹ̀ bá bàbá yẹn mo forúkọ bò láṣìírí àwọn kan wà àlá ni Ọlọ́run fún wọn láti máa rí nǹkan wọn ò rí nǹkan ní mo máa gbàdúrà fún yàn àwọn kan wà ìmọ̀ ọkàn náà ń lò ìmọ̀ àyà náà ń lò ọgbọ́n orí a ò ṣí wọn ní ojú Ọlọ́run mi kì í ṣe ọmọdé kì í ṣẹ̀dá láti máa tojọ́ wọnìwọnì lójoojúmọ́ báyìí ìgbà kankan lọ́lọ́run máa ń lo àwọn ẹni tiẹ̀ tó bá dẹ̀ ti dìgbà kan tó fẹ́ lò wọ́n yẹn kò sóhun tán bá sọ àṣẹ tí ìran bá ti pọ̀ jù lójoojúmọ́ kò ní jẹ́ kí ènìyàn níyì ayé a máa sọ lówó ẹ̀dúgbé àbí rọ́nà wa ń pa. àkóso ìgbà mọ̀ tẹ̀síwájú ẹ bá wa máa pín ẹ bá share rẹ̀ ẹ bá comment sí abẹ́ comment section ẹ pín fún àwọn èèyàn yìí lórí WhatsApp káwọn náà lè gbọ́ ohun tí ó ń ṣẹlẹ̀ lákòókò yìí. a wà pẹ̀lú bàbá wa tí ẹ ti mọ̀ bí ẹni mowó lórí ìkànnì yìí bàbá wòlíì Samuel Adéyẹmí Ògúnṣakin bàbá ẹ kú ọjọ́ mẹ́ta. mo kí ọ Òjó Awógbèmí ọkùnrin lẹ̀ ń ké sí bàbá. ò ní ṣílẹ̀ tẹ o. àmín. mo kí gbogbo àgbáyé Olúwa kó gbàdúrà fún yín. àmín. ọkàn yín ó balẹ̀. àmín. ẹ ò rógo lo. àmín. ìjọba ọ̀run yìí kò ní bọ́ lọ́wọ́ wa. àmín. Jésù Olúwa wa. àmín. bàbá pápápá kọ̀rọ̀ ọba lè yá. àwọn wòlíì míì wà tó yẹ pé lọ́sẹ̀ ni wọ́n mọ ríran sí àwọn tí wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká àwọn gbajúmọ̀ ó lè jẹ́ òṣèré tàbí kó jẹ́ olórin a sì rí wòlíì míì tàbí ẹni tó pera rẹ̀ ní bíṣọ́ọ̀bù gẹ́gẹ́ bí wòlíì tó ríran nígbà kan lórí ọ̀rọ̀ Super Eagles tí wọ́n sọ wípé ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù yẹn pé kí wọ́n ṣọ́ra kí wọ́n má fi kún àwọn ikọ̀ tí ó gbá bọ́ọ̀lù torí pé tí wọ́n bá fi kún ikọ̀ tí ó gbá bọ́ọ̀lù kò lè mú àṣeyọrí wá fún wọn ṣùgbọ́n àṣẹ ń bọ̀ òun ti rí ó má ṣeyọrí wá fún àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ aré bọ́ọ̀lù ti ilẹ̀ Nàìjíríà bàbá kí ni ohun tí wọ́n ń pè ní ìran àti àsọtẹ́lẹ̀. lágbára Ọlọ́run ò ní tẹ aṣọ àgbà mọ́lẹ̀. àmín. ìran àti àsọtẹ́lẹ̀ wọ́n yàtọ̀ síra wọn sà. ẹ ṣáà wo bàbá. ìkíní ẹni àkọ́kọ́ tí a fún ní ìran nínú ìlú Ísírẹ́lì Sámúẹ́lì ó gbóhùn Ọlọ́run ó rí ìran Èlíjà ó lọ sílé ọba Áhábù ó ní wò ó Olúwa ní sọ fún ẹ pé kò ní sí òjò àti ìrìn ní ìlú yìí àsọtẹ́lẹ̀ nìyẹn. àsọtẹ́lẹ̀ nìyẹn. ó tún gbéra ó ní níwòyí ọ̀la a ó ta ìyẹ̀fun kúkúná kan ní ṣékélì ìyẹn là ń pè ní ìran. ìran àti àsọtẹ́lẹ̀ wọn ò jọra wọn. àkọ́kọ́ ìran kì í ṣe ojoojúmọ́ lèèyàn máa ń ríran Ọlọ́run mi ò wọlé tó yẹn. dáàdì mi àgbàlagbà fúnra ẹ̀ tó nílé ayé tí a ń pè ní ọba àwọn ọba. arúgbó ọjọ́. mo sáyà mojúbà ẹ̀. ó lè sọ ìran lójú àlá kì í ṣe wòlíì nìkan ló ń ríran. èèyàn lè máa ṣe télọ̀ kó ṣe bábà kó máa ṣiṣẹ́ ọwọ́ kọ́lọ́run fún ní ẹ̀bùn kó máa lálàá kó máa ṣe ṣùgbọ́n ìran ojoojúmọ́ rírì wọ̀nyí Ọlọ́run ò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́ ìran ò kì í wá bẹ́ẹ̀ yẹn ìran máa ń wá nígbà kọ̀ọ̀kan Ọlọ́run dẹ̀ máa ń fi àwọn èèyàn a máa fi hàn àwọn wòlíì nígbà kọ̀ọ̀kan torí tí ó bá jẹ́ pé ojoojúmọ́ là ń ríran ó yẹ kí gbogbo rògbòdìyàn orílẹ̀-èdè yìí kó ti tán ká lè mọ̀nà àbáyọ ìbójú wa náà ń gbé èèyàn ń pa èyí tó ń ṣe yìí kí la wá rí sí báyìí ìran tí a bá máa rí nísìnyí Ọlọ́run ló máa ń fúnni ní ìran ìjìnlẹ̀ ìran kì í ṣojoojúmọ́ o ìgbà kankan lọ́lọ́run máa ń rán àwọn wòlíì rẹ̀ níṣẹ́ á ní ẹ lọ sí Samaria ẹ lọ síbi báyìí so Olúwa máa rán àwọn èèyàn níṣẹ́ ó máa ń sọ ìran ṣùgbọ́n ìran orí ayélujára wọ̀nyí ó ti pọ̀ jù ṣẹgbọ́n Òjó. mò ń gbọ́ yín bàbá. torí àwa ti ń ṣiṣẹ́ Olúwa yìí ó ti tó 40 ọdún a ti rí ìrírí ìran a rán èmi sí odidi olórí ìpínlẹ̀ kan rí tí mo forúkọ bò láṣìírí nígbà tí mo jí mo wá bẹ Ọlọ́run torí number 1 èmi ò lè lọ máa kan gate
nílé ènìyàn nítorí pé ó jẹ́ olówó àbí ó jẹ́ onípò, torí ẹ̀mí mímọ́ ó ju owó lọ. Èyí ni mo wá fi bẹ Ọlọ́run lórí ìkúnlẹ̀ pé Olúwa ìwọ ló fi ìran yìí hàn mí, arákùnrin tó dẹ̀ rán mi sí yìí mi ò lè rí gẹ́gẹ́ bí olórí ìpínlẹ̀. Mo ní Olúwa mo fẹ́ kó fi àmì hàn, kó wá ẹnìkan wá tí màá ti paṣẹ bá sọ̀rọ̀ yẹn. Kò ju bíi 3 hours ọmọ kan àti dráìvà kan, àwọn ọmọ náà jẹ́ sí wa, wọ́n máa wá sọ́dọ̀ mi wá gbàdúrà. Bí mo ṣe gbàdúrà fún wọn tán ni ọmọ yẹn wá sọ fún mi pé òun lọ síbi báyìí pé tóun bá kúrò lọ́dọ̀ yín pé òun lọ sọ́dọ̀ lágbájá pé òun lòun máa ń bá ń gẹrun. mo wá ní Olúwa ó dẹ̀ tóbi lọ́ba o, mo ní kó wá, mo ní lágbájá tó fẹ́ lọ bá gẹrun yẹn mo láàárọ̀ mi sí lóru èní mọ́jú. Ó ní dáàdì ṣé mo fẹ́ rí wọn ni? Ó ní ó yá ká gbé mọ́tò. Mo wá ní rárá, kó fún mi ní nọ́mbà ẹ̀. Nígbà tó fún mi ní nọ́mbà ẹ̀ mo wá pè é, ìyàwó rẹ̀ ló wá yọjú sí mi. Òun fúnra rẹ̀ ò wá. Òun fúnra rẹ̀ bísí, ó ní kí ìyàwó òun wá bá mi. Torí iṣẹ́ ìlú. Gbàtí ìyàwó rẹ̀ dé mo wá ṣàlàyé ọ̀rọ̀ sí, ló bá kúnlẹ̀, ó ní mo ṣe bàbá. Ó ní ọ̀la wọ́n dẹ̀ fẹ́ rìnrìn àjò yẹn. Kẹ́rí pé àṣírí mi ó wà pẹ̀lú àwọn wòlíì mi. Gẹ́gẹ́ bí Olúwa ti sọ. Bẹ́ẹ̀ ti sísítẹ̀mù tí òde ìwòyí ni ẹ mọ̀ pé wòlíì àtijọ́ là wa. Ìran tẹ́lẹ̀ ni ò wá yé mi, torí èmi náà ò mọ, kò yé mi. Ṣé wòlíì àtijọ́ àti wòlíì àsìkò yìí? Ó yàtọ̀ síra. Ẹ mọ̀ pé àwọn wòlíì àtijọ́ irú mi bá ibi tó ti wá bá mi yìí ó ti pé ọdún méjì tí mo wà níbi tí mi ò jáde. Ọdún méjì? Bẹ́ẹ̀ni. Bàbá. Mọ́tò tí mo ní mo gbé tọrẹ, mo gbé fún pásítọ̀ kan pé kó máa lò. Bàbá. This is 2 years bí ó ṣe bá mi sọ̀rọ̀ yìí, ọdún méjì àwọn tó wà lágbègbè ajẹ́rìísí ni mo ti wà ní agbègbè tó ti wá bá mi yẹn tí mi ò tí ì jáde, tó sì jẹ́ wípé mo wà nínú àdúrà. So wòlíì àtijọ́ yàtọ̀. Ṣé ti gbọ́? Ìkejì, àwa ò kánjú, Ọlọ́run máa ń rán wa níṣẹ́ ṣùgbọ́n àwa kì í wá sórí ibi ìwà pariwo. A rán mi níṣẹ́ sí ọba ìlú mi, mo forúkọ bò láṣìírí, mo lọ sí ibẹ̀, mo lọ bá a, mo ní tí bá fẹ́ lọ bí Olúwa tó bá sì wọ́ ló rán mi jẹ́ kí n rí. Ọba náà sì fẹ́ rìnrìn àjò, èmi pẹ̀lú rẹ̀ pàdé lẹ́nu mọ́tò, mo ní kábíyèsí á rán mi sí ọ, ó sì padà sáàfin mú jíṣẹ́ mi fún. So àwọn àṣírí yẹn wà pẹ̀lú àwọn wòlíì. Tí a bá rán wa níṣẹ́ sí ènìyàn tá ò lè rí, ẹ jẹ́ ká lọ sórí ìkúnlẹ̀ wa pé Olúwa ẹni tí ó rán mi sí ìwọ, iṣẹ́ kì í ṣe iṣẹ́ wa, ìbọn Ọlọ́run ló níṣẹ́, ẹni tó rán ẹ sí yẹn ìbọn Ọlọ́run fẹ́ kó sọ̀rọ̀ fún ni. Ẹ wà ní Olúwa, àyè tí mo fẹ́ fi bá sọ̀rọ̀ ò yọ, mo fẹ́ kó wá ọ̀nà kan tó bá ti ṣòótọ́ ló rán mi sí. Wàláì kò ní pẹ́ kò ní jìnnà, Ọlọ́run á ṣiṣẹ́ ẹ̀, torí kó má dàbẹ́ ni wípé a kàn wá ń ṣàṣeyàn lórí agbágbé yìí, torí àwọn èèyàn nísìnyí wọn ò fẹ́ ka wòlíì sí mọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wòlíì Ọlọ́run ń bẹ. Ṣùgbọ́n ohun tí màá kàn rọ̀ wá ni pé kì í ṣe ojoojúmọ́ ló yẹ ká máa sọ fíṣàn. Ó bá jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ń gbé wá ń kọ́, pé ẹ̀mí mímọ́ ń gbé wá lójoojúmọ́. Ẹ̀mí mímọ́ náà ó lágbára, ó lè mímọ́ ẹni tèmi, ẹni tèmi sì mọ̀ mí. Ẹ̀mí mímọ́ ò gbé nǹkan wá bẹ́ẹ̀ lójoojúmọ́ ní Bíbélì tí a kà yẹn. Ìbéèrè wípé gbogbo àwọn ìránṣẹ́ tó wà ń bẹ̀ níjọ́ náà kì í ṣe gbogbo wọn ló ń sọ àsọtẹ́lẹ̀ tó ń rí fíṣàn bẹ́ẹ̀ yẹn. Bàbá, lọ́pọ̀ ìgbà àwọn wòlíì máa ń jẹ́ iṣẹ́ fún àwọn ènìyàn, ṣùgbọ́n ọwọ́ táwọn ènìyàn fi máa ń mú nígbà míì ó máa ń kù díẹ̀ káàtó, torí ó hàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́lọ́run fọ̀run kẹ́ gbajúgbajà olórin kan tí wọ́n ní ẹnìkan jẹ́ iṣẹ́ fún nípasẹ̀ fífi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lójú òpó ayélujára, ṣùgbọ́n tí kò fi bẹ́ẹ̀ kà á sí. Bàbá, ọwọ́ wo ni kí àwọn ènìyàn fi wọn mú ìran wòlíì bí wọ́n bá jẹ́ iṣẹ́ fún èèyàn lójú òpó ayélujára tàbí tó bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí èèyàn? Bàbá, ṣé ẹ rí ìgbàgbọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bíbélì yẹn náà ó ní èmi mẹ́ni tèmi, àwọn ẹni tèmi sì mọ̀ mí. Ṣé ẹ rí ọ̀rọ̀ káríran kájíṣẹ́ wọ̀nyí ká tó délé ayé ni àti ríran. Ẹ mọ̀ pé àwọn bàbá ńlá wa nígbà tí Jésù ò tí ì dé, nǹkan kan náà máa ń ríran fún wọn, tán ní ọ́rákù ṣe mọ̀ nígbà yẹn náà. Ṣé rí ìran rírí, ẹni tí a bá pè kò sóhun tó bá rí àṣẹ, àṣírí ńlá ni o. tó tó rẹ̀ lóde máa rẹ̀. Ẹni tí a kò bá pè tó bá sọ̀rọ̀ ó lè má ṣẹ, torí Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má ṣẹ.
tó bá jẹ́ pé nígbà ayé Dáníẹ́lì láwàsà tí wọ́n pé òfin kan wà níjọ́ yẹn wọ́n ní Dáníẹ́lì ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gba àdúrà tàbí kó ṣe ohunkóhun ní wákàtí àdúrà ṣùgbọ́n nígbà tí Dáníẹ́lì òun nìkan ṣoṣo ló bẹ̀rù Ọlọ́run ẹ̀rí pé ó dẹ̀ ṣí wíńdò ẹ̀ sílẹ̀ nílùú Bábélì àṣẹ ọba tápè ní ìjọba dé ní ọjọ́ náà tán bá gbérú àṣẹ bẹ́ẹ̀ wá sórílẹ̀-èdè yìí ẹ̀rí pé wòlíì díẹ̀ ní òkú àṣírí ńlá ni o wọ́n ní gbogbo ẹni tó bá ti sọ ìran tí ò ṣẹ àti èmi tí mo bá yẹ sọ̀rọ̀ yìí gbogbo wa pé wọ́n máa fún lẹ́wọ̀n oṣù mẹ́ta ẹ̀rí pé èèyàn sá ètò èrò lásán lọ àwé. pé ìwọ tó bá rí oh my God lójú òpá ayélujára tó kán bó fi ìlú Dáníẹ́lì yẹn wá nílùú Bábélì pé ní wákàtí àti ọjọ́ a kò gbọ́dọ̀ gbàdúrà a kò gbọ́dọ̀ ṣe tí wọ́n sọ fún Dáníẹ́lì yẹn ṣe pé ìgbàgbọ́ ló fi ṣí wíńdò yẹn ló ti fi ṣèrèsé ẹ̀ nílùú yẹn kán wá gbé òfin ìjọba bẹ́ẹ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà kán wá ní ẹjọ́ gbogbo ẹ̀yin wòlíì kán lọ pass òfin yẹn ní House of Assembly tàbí National Assembly pé anybody tó bá ti sọ̀rọ̀ báyìí tí ò ṣe kán máa gbé sí àwọn oṣù mẹ́ta àtèmi tí mo bá sọ̀rọ̀ gbogbo wa ẹ rí i pé èrò asádẹ̀ lórí kinní hàn. ó kàlù kó pẹ̀lú rẹ̀ mọ́. ó ìfẹ́ tán fẹ́ gbó ẹ̀sọ́ ní parí because ayé kan àwọn èèyàn kan gbìyànjú láti fi agídí lu àsìkí bẹ́ẹ̀ òun tá a bá ti ọwọ́ Ọlọ́run wá kì í níní lára àṣírí láyé àṣírí ni ọ̀rọ̀ mi ò yé yín. bàbá bẹ́ẹ̀ àwọn ìran kan wà ṣé gbogbo ìran ló gbọdọ̀ ṣẹ ni àbí àwọn kan wà tí ò gbọdọ̀ ṣẹ. àwọn ìran kan wà a máa ṣẹ nígbà tó bá ṣe díẹ̀ ẹni tá a rí sí gan ti gbàgbé àwọn kan wà a ṣe instantly lórí ẹsẹ̀ ìran rírì ẹ̀bùn ni ẹlòmíràn Ọlọ́run ò pé láti ríran akọni la pé ìmíràn akàn pé ní pásítọ̀ olùṣọ́ wòlíì ni a fún ní ẹ̀bùn òun ló ní ẹ̀bùn tó pọ̀ jù ní gbogbo iṣẹ́ ìránṣẹ́ ìran rírí ó jẹ́ àkọsílẹ̀ àti kádàrá ló jẹ́. ó dàbí pé ìran rírí yẹn mo làwọn èèyàn fẹ́ràn. ìran rírí yẹn làwọn èèyàn ẹlòmíràn bá bó gbàdúrà fún. wọn ló tajà. bó gbàdúrà fẹ́ lòmíràn kàkà tó ní àdúrà ẹ ti gbà á ní kí lè rí sí. àwọn náà gan ló kó bá wòlíì nígbà tí èèyàn gbàdúrà fún ẹ tó ní kò sí wàhálà pé àlàáfíà ló wà tó tún jókòó pé kí ló tún rí sí ọ ṣé ọmọ náà ṣàwọ́ ọkọ̀ tá a rí sí ọ ṣe mọ̀ pé ọyọ dandan kó rí nǹkan sí ọ so téèyàn bá ṣe ń tó gbọ́n láyé tá a wà yìí a máa ní ìfúnra á dẹ̀ mú ayé wọ̀nyí á sá kúrò ń bẹ̀ torí asán ni òkìkí tí àwọn kan wá nínú social media yìí òkìkí tó bá tòde ọ̀run wá òun ló máa ń last. ara àwọn kan tó jẹ́ pé lójú òpó ayélujára bíi eléyìí tí wọ́n bá ń ṣètò lọ bíi live àwọn tí wọ́n ń wò wọ́n a máa ríran fún wọn pé lágbájá ṣé ìran amọ̀ wáyé bẹ́ẹ̀. oníkálukú ló mọ bí ẹ̀bùn tiẹ̀ ṣùgbọ́n èmi ṣàmọ̀ wípé Ọlọ́run kan la ṣà ń pè ẹ̀bùn wa tó fún wa ẹ̀bùn tẹ́lòmíràn ní ó ti fi ilẹ̀ ó wá ọ̀nà láti lo ẹ̀bùn mi ẹ mọ̀ pé ẹ̀bùn tó ń tajà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìran ẹ̀bùn yẹn báyìí ní hot cake òun ní ìran wọ́n náà rí i pé pásítọ̀ tó bá ríran báyìí ṣọ́ọ̀ṣì ẹ̀ fi bẹ́ẹ̀ ń kún láyé á sọ pé èrè nǹkan kan jàre ṣùgbọ́n ìran rírí ọwọ́ Ọlọ́run ló wà àwọn kan wà àlá ni Ọlọ́run fún wọn láti máa rí nǹkan wọn ò rí nǹkan ní mọ́ máa gbàdúrà fún yàn àwọn kan wà ìmọ̀ ọkàn náà ń lò ìmọ̀ àyà náà ń lò ọgbọ́n orí a ò ṣí wọn ní ojú Ọlọ́run mi kì í ṣe ọmọdé kì í ṣẹ̀dá láti máa tójọ́ wọnìwọnì lójoojúmọ́ báyìí ìgbà kankan lọ́lọ́run máa ń lo àwọn ẹni tiẹ̀ tó bá dẹ̀ ti dìgbà kan tó fẹ́ lò wọ́n yẹn kò sóhun tán bá sọ àṣẹ tí ìran bá ti pọ̀ jù lójoojúmọ́ kò ní jẹ́ kí ènìyàn níyì ayé a máa sọ lówó ẹ̀ pé àbí rọ́nà wa ń pa arán mi sí kábíyèsí ìlú tí mo wà yìí ó ti pẹ́ díẹ̀ ọba tó wàjà kọ́lọ́n kó dẹlẹ̀ fún mo ń sọ̀rọ̀ ní rédíò ní ọjọ́ náà tí wọ́n pè ní Positive FM bẹ́ẹ̀ mo ti bá gbogbo Ondo State sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó ló arán mi sí bàbá yẹn ẹ̀mí Ọlọ́run sọ pé mo gbọ́dọ̀ lọ bá ní o mo wá sọ fún bàbá ọ̀run pé báwo ni mo ṣe máa rí Olúwa sọ pé òun ò fi ẹnìkan sí ìta abẹ yẹn dè mí tó máa wà níta ààfin yẹn pé tí n bá débẹ̀ máa bá ń bẹ̀ nígbà tí mo débẹ̀ mo dẹ̀ bá bàbá yẹn mo forúkọ bọ̀ láṣìírí lẹ́yìn tí ọba yẹn tó ṣẹlẹ̀ Olúwa wá fi ìran olówó kan hàn mí ní ìpínlẹ̀ tí mo wà mo wá wò pé Olúwa ẹ̀yin lẹ rán mi níṣẹ́ sí arákùnrin yìí
mo fẹ́ kẹ́ ẹ ṣe ọ̀nà àbáyọ láti rí tàbí láti connect ẹ̀. ọmọ ìjọ wa kan wá gbé mọ́tò jáde ó wá dé títì mo rò pé mọ́tò kan wá brush ẹ̀ ó kọlù díẹ̀ ló wá pè mí pé bàbá mọ́tò tí a gbé rán oníṣẹ́ ó ní kankan mo ní kí ló ṣẹlẹ̀ dírẹ́bà tó kọlù ẹ gbé fóònù fún kí n bá a sọ̀rọ̀ kó máa lọ tiẹ̀ mo wá pe dírẹ́bà pẹ̀lẹ́ o báwo ló ṣe ṣẹlẹ̀ ó ní mọ́tò yìí ló mú lókè ta ni ó ní mọ́tò ó ní lágbájá báyìí mo ní kó fún mi nọ́mbà lágbájá yẹn òun rò wípé mọ́tò yẹn ni mo fẹ́ dá sí láì mọ̀ wípé mo ti sọ fọlọ́run pé mo fẹ́ bá ẹni yẹn sọ̀rọ̀ kó jẹ́ kí n rọ̀nà àbáyọ. tó túmọ̀ sí pé ọ̀rọ̀ pé mọ́tò kọlura wọn. mo kọlura wọn mo fi rí nọ́mbà ẹni yẹn. ṣe é rí wípé ọlọ́run rán ẹ sí ènìyàn wàá farabalẹ̀ olúwa ẹ ti rán mi níṣẹ́ mo ti ṣetán láti jẹ́ ṣùgbọ́n ọ̀nà àbáyọ láti sọ̀rọ̀ yẹn wá fi hàn mí. ọ̀dà bàbá lákòótán báyìí ìyàwó ló yẹ ká mọ ọkọ sí ìran tí a bá rí sí èèyàn. tá a bá rí ìran. bóyá òní kan ríran sí mi lẹ́sìn àbọ̀ ìran sẹ́ni kankan tó ń bù wá báyìí. o tó ṣẹlẹ̀ báyìí ni pé ó ní ẹnikẹ́ni tó bá gba wòlíì gbọ́ àbí ó gbàgbọ́ fúnra ẹ̀ ṣe rí wòlíì pọ̀ kì í ṣe pé kò sí wòlíì láyé wòlíì oríṣiríṣi ló wà èèyàn burúkú ló kàn bà ènìyàn ọ̀ràn rere jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ní ìgbàgbọ́ ohun tá a bá rí sí wa ká gbàdúrà tó bá wùfẹ́ ọlọ́run á ṣe tí ò bá dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run á mú dúró tí gbàgbọ́ ní ká máa lò ẹ jẹ́ ká máa ohunkóhun ní àṣírí ìlú wà pẹ̀lú àwọn wòlíì mi ṣùgbọ́n èyí tó wá yà mí lẹ́nu ni wípé kì í ṣojoojúmọ́ la máa ń rí fíṣàn síyàn rárá ó yẹ ká máa ní àkókò tí a máa sọ̀rọ̀ pé kan báyìí lolúwa wí tó bá ti pọ̀jù lójú àwọn ẹlẹ́ran ara wọ́n sọ olúwa ẹ̀dá onírọ́ kì í ṣe gbogbo fíṣàn là ń sọ o lè rí mìíràn wàá fi sẹ́nu àdúrà fúnra ẹ̀ tó bá ṣe ọmọ ìjọ rẹ lórí sí olúwa ọmọ ìjọ mi nǹkan báyìí má jẹ́ ó ṣẹlẹ̀ sí ibi ìwọ lórí wàá dẹ̀ bẹ̀ ọlọ́run kò jẹ́ dandan pé kó sọ fẹ́ nìyẹn ọlọ́run tó bá sọ̀rọ̀ yẹn á dẹ̀ dá dúró wàá dẹ̀ wá sọ fọlọ́run pé ẹni tí mo ríran sí o lọ́nà àrà lọ́nà ìyanu jẹ́ kí àsìkò àti làákàyè rẹ̀ kí n rí bá sọ̀rọ̀ tàbí kó o gbé pàdé mi so ìran rírí ọlọ́run ló ní ìṣọwọ́ ènìyàn tó adúpẹ́ pé ọkùnrin mo lérò pé gbogbo àná láti rí ọgbọ́n kan tàbí òmíì ẹ̀kọ́ nínú iṣẹ́ tí bàbá jẹ́ fún oníkálukú bàbá ẹ dákọ ilé ẹ̀kan sí. wòlíì adéyẹmí ògúnṣakí lórúkọ tèmi bàbá àṣírí láyé mo kí yín lágbára ọlọ́run ẹ̀ ní ṣílẹ̀ tẹ́ o. ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ ń béèrè wípé bàbá yẹn ń bolẹ̀ tí lọ ń bá wọn ń bo ni wọ́n tẹ̀dú sí ń bo wọ́n wà. ìlú àkúrẹ́ olóyè mẹ́kun ni healing christ apostolic church sunday bus stop ìjọka road healing christ apostolic church sunday bus stop ìjọka road. ẹ pè nọ́mbà yín. 08033526522 tàbí 08161261567. tó ọ̀nà lẹ ti gbọ́ yẹn ká pàdé láyọ̀ ká rí aláyọ̀ òdìlábò òdìgbà.